níṣẹ́ lọ̀rọ̀ di bí o kò lọ kí o yàgò lọ́nà lágbègbè kan tí wọ́n ń pè ní ẹlẹ́dẹ̀ ìyún nílùú Òṣogbo Òròkì ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 18 nínú oṣù kìíní ọdún 2026 tó tó ṣàrà tá a wà yìí, the 18th of January 2026, nígbà tí àwọn kan tí wọ́n lọ pa ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers, èyí tí wọ́n ń pè ní Comrade Kazeem Oyewole, ẹni tí ìnagijẹ ń jẹ́ Mosquito tó sì gbajúmọ̀ dáadáa lóṣogbo, nígbà tí àwọn tí gbàgbọ́ wà pé agbanipa àti alátakò ẹ̀ ni wọ́n tẹ́ lọ ka mọ́ agbègbè ẹlẹ́dẹ̀ tó sì jẹ́ pé ìpakúpa ni wọ́n máa pa tí ọ̀rọ̀ ọ̀hún tó sì ti di wàhálà ńlá. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe jáde láti ìlú Òṣogbo, àwọn alátakò Kazeem Oyewole tí gbogbo ayé mọ̀ sí Mosquito la gbọ́ pé wọ́n lọ pa, ṣùgbọ́n àwọn tó mọ̀ sí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó dìímọ̀ pé ọ̀gá ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyún Kazeem Oyewole, ẹni tí gbogbo ayé mọ̀ sí àṣírí ẹni bà, wọ́n ní òun gangan ni wọ́n máa ń gbógun tì, tó sì jẹ́ pé Mosquito tí wọ́n pa yìí, wọ́n ní òun ní bí amúgbálẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́, tí wọ́n sì ní wọ́n fi eléyìí wọ́n fi ránṣẹ́ ìkìlọ̀ sí àṣírí ẹni bà wípé ikú tó ń pojú gbẹ̀ ni òwe ló ń pa fúnni ni. Gẹ́gẹ́ bí àwọn tó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé, wọ́n ní níṣe ni Kazeem Oyewole ìyún Mosquito àti ẹnìkan ni wọ́n jọ ń lọ lórí ọ̀kadà, ṣùgbọ́n lójijì ni wọ́n ní àwọn tóògì apààyàn níṣe ni wọ́n máa lọ dá wọn lọ́nà tí wọ́n sì ń ṣe wọ́n léṣe tí wọ́n ń lù wọ́n nílùkulù. wọ́n ní níṣe ni ọlọ́kadà náà ló tètè júbà ìhòòrò tó bá ẹsẹ̀ sọ̀rọ̀ ń tiẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé kí Mosquito kó tó lóhùn yóò sá lọ, níṣe ni wọ́n ti fi òkúta ni wọ́n ti fi fọ́ gbogbo orí ẹ̀ tó sì pa á sílẹ̀ ní ìta gbangba ní agbègbè ẹlẹ́dẹ̀, kó tó di pé àwọn èèyàn yóò rí àwọn tó ṣiṣẹ́ ibi náà mú, tàbí kó tó di pé àwọn agbófinró yóò dé ni wọ́n máa ti júbà ìhòòrò ní àwọn tó ṣiṣẹ́ ibi náà tí wọ́n sá lọ, tó sì jẹ́ pé níṣe ni gbogbo agbègbè ẹlẹ́dẹ̀ ni ló máa pa lọ́lọ́, nítorí pé ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé ó ṣeé ṣe kí àwọn ọmọlẹ́yìn Mosquito àti àwọn ọmọlẹ́yìn àṣírí ẹni bà tó jẹ́ ọ̀gá ẹgbẹ́ onímọ́tò NURTW ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ṣeé ṣe kí àwọn náà kí wọ́n wá gba ẹ̀san. níṣe ni ọ̀rọ̀ yìí ló mà ti ń jẹ́ kí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá ìlú Òṣogbo kó gbóná jàjàn, nítorí pé wọ́n ti fẹ́ máa fi ti ọ̀rọ̀ náà mọ́ òṣèlú, pàápàá nítorí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lọ́jọ́ 9 nínú oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí, the 8th of August 2026. ṣùgbọ́n nígbà tí wọ́n ń sọ̀rọ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abiodun Jelabi ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀, bẹ́ẹ̀ ló láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tó sì láwọn ti dá àlàáfíà padà sí gbogbo agbègbè ẹlẹ́dẹ̀.